mo sọ fún ẹ mo ní pé kó lo Postinor ó dẹ̀ dá Postinor yẹn sí ẹ̀gbẹ́ bed mo rí níbẹ̀ mo tún pè ẹ́ ó deny onílára Postinor yẹn jábọ́ síbẹ̀ nípò tí lò ó náà nísìnyí ó wá gbé ẹsẹ̀ òsì ẹ méjèèjì ó wá gbé bọ̀ wá bá mi nípò tí lóyún èmi ló lóyún fún oṣù ọ̀pẹ mi lóyún fún. ọ̀gbẹ́ni gbẹ́ni wèrè dákẹ́kọ̀ọ́ tó máa dàtọ́ ariwo kọ́ ni music èwo l'attachment àwọn wo ló pè ẹ́ sẹ́jọ́ ṣé wọ́n gbóyún ẹ̀ fún fẹ́ǹsì nàbí kọ́ lórí ẹ̀ ti jó ṣé play ẹ̀dí ẹ̀ dọ̀tí ni kílé tó ń pariwo lórí burúkú kílé tó ń wá tọ́ lẹ́nu ẹ bó ṣe sọ̀rọ̀ títọ́ ń jábọ́ lẹ́nu ẹ̀ ṣé o mọ nǹkan tó ń ṣe ni sórí ẹ̀ ò pé ni o mọ̀ pé oníyàwó lé tẹ́lẹ̀. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Kẹ́mítì ló jáde o láti invite arákùnrin kan sí orí láìfù rẹ̀ o ẹ̀yin èèyàn wa ẹ ṣàgbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n act ni o ẹ má kà sí nǹkan kan ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. tẹ́lẹ̀ ni àbórí eléyìí yìí náà àwọn ló ń bá ẹ sọ̀rọ̀ tó fọwọ́ lé ránṣọ tí jó gbádùn ṣá. mo mọ bí tí mo ti pàdé ẹ ṣe bọ́mọ klọ́ọ̀bù ni ẹ mo mọ bí tí mo ti pàdé ẹ kò yẹ kó má máa fọ́tọ́ sí mi lójú kò yẹ kó má máa fọ́tọ́ sí mi lára ó máa padà síbi ẹsẹ̀ àárò ẹ nì èmi kọ́ ló lóyún fún ó ti ríbi tí ọ̀pọ̀lọ́ ẹ̀ ríbi tó tutù ó fẹ́ bá sí èmi kọ́ ló lóyún fún o wo pọ̀ sókè kó rajà. ìwọ calm down kó tó máa pariwo òṣì sórí gbogbo lọ́wọ́ fídíò kan tí mò ń bá ẹ ṣe yìí yẹ gbogbo ẹ ni mò ń rìkọ́dì sílẹ̀ ìyàwó ẹ̀ á rí wípé lóòótọ́ lèmi àti ẹjọ́ wà yẹ nígbà tá a dẹjọ́ wà lélẹ̀ ó sọ fún mi pé oníyàwó in fact ó sọ fún mi pé ọmọ rádaràda kan lòún fẹ́ mi ìwà mọ̀ pé ìyàwó ilé ẹ̀ lòún reverse sí as rádaràda. So now that you're enjoying it, when you were enjoying it, why don't you remove it? Even tó bá yẹ pé o gbádùn ẹ̀ kílé tó lo rọ́bà ìdáàbòbò. Ṣé wọ́n sọ wípé rọ́bà ìdáàbòbò? Wọ́n sọ pé rọ́bà tí wọ́n fi ń jẹun. Nígbà tí nǹkan ń dùn mẹ́ tó ń ṣe yọ̀tọ̀ mi tó pariwo ó ṣe lo rọ́bà ìdáàbòbò. Aláìlẹ́kọ̀ọ́ ọkùnrin lásán èkejì ajá yẹn ó máa gba oyún yẹn. There is nothing you can do about it. Ọ̀rọ̀ ẹ kò lè sí gbogbo nǹkan tó ń rí yìí mọ́tò àtìlẹ́yìn tó ń jọ ẹ́ lójú sórí ìyàwó mi ló lọ everything by the time tó bá ti lọ balẹ̀ mi jẹ́ àjọ máa ọ̀dọ̀ ẹni mo máa kó wá o ọ̀dọ̀ ẹni mo máa padà kó wá má wọrí sọ̀rọ̀ pé mi ni mo ní gbogbo nǹkan tí mo lò yìí camouflage lásán ni ara ẹ máa balẹ̀ ó ti ṣọ̀jàrà ó máa padà lóyún ẹ̀ sí yẹn o ìwọ jẹ́ kí ìyàwó mi gbọ́ mátà yìí fàwọ́rajà lásán ló ń bá sọ̀rọ̀ all this thing wey you dey see my sister na package. wait so o try láti sọ fún mi nísìnyí wípé òṣòfin lásán ni ẹ aṣọ́bìnrin gan ló ń bọ ẹ aṣọ́ ò ní nǹkan kan anyway mo ní àǹfààní láti sọ fún ẹ wípé àwọn èèyàn ti ń pè mí wọ́n ti ń sọ fún mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní wípé owó obìnrin ló ti ń gbowó wípé o ò lówó títí ẹ so mo wá fẹ́ confirm torí ẹ ni mo ṣe sọ fún ẹ pé mo lóyún wow now I get it mo dẹ̀ tẹ̀ ti dùn sí pé o jẹ́wọ́ wípé gbogbo mọ́tò tó ń kó káàkiri it is not yours. wo síwájú pàtẹ òbò kò lè tà o má gbé wá sọ́dọ̀ ti tèmi rárá bad market èmi kọ́ ló lóyún fún mi ò mọ̀ ẹ́ rí it never happen I never see you before please don't call my number again o let this be the first time and the last time you will ever call my number